kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ àbámẹ́ta ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2025. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni máa fi kún nígbà gbogbo apá kẹfà. Àkọ́sórí wa tarí nínú ìwé Júdà orí 1 ẹsẹ̀ 20, èyí tó kà báyìí wípé, ṣùgbọ́n ẹ̀yin àyànfẹ́ mi, ẹ fi ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ ṣe odi fún ara yín, kí ẹ máa gbàdúrà nípa agbára tí ó wà nínú ẹ̀mí mímọ́. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Láàárín ọjọ́ méjì sẹ́yìn, mo ti ń sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run àti ìjọsìn gẹ́gẹ́ bí àwọn ọ̀nà láti tún bátìrì ẹ̀mí rẹ ṣe. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ̀rọ̀ níbí. Lónìí, màá sọ nípa ọ̀nà mìíràn tó lágbára tí o lè fi tún bátìrì ẹ̀mí rẹ ṣe: gbígba àdúrà nínú ẹ̀mí. Tí o bá fẹ́ bá ènìyàn sọ̀rọ̀, wàá ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú rẹ̀ nípa ti bíbá sọ̀rọ̀ ní èdè rẹ̀. Ọ̀nà láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run láìsí ìdènà ni láti bá a sọ̀rọ̀ ní èdè rẹ̀. Gbígba àdúrà nínú ẹ̀mí. Mo tètè ṣàwárí ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ pé tí mo bá ní àkókò pẹ̀lú Ọlọ́run ní ibi ìkọ̀kọ̀, yóò ní ààyè fún mi ní gbangba. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Tí mo bá wá ojú rẹ̀ ṣáájú ètò kan, ó máa ń ṣàfihàn ara rẹ̀. Fún àpẹẹrẹ, nígbàkúgbà tí mo bá ń múra fún ìsìn ẹ̀mí mímọ́, mo máa ń rí i dájú pé mo lo ọjọ́ 3 ní àtìlẹ̀kùnmọ́rí pẹ̀lú Ọlọ́run nìkan. Kúrò lọ́dọ̀ ìyàwó àti àwọn ọmọ mi, màá dúró dè é pẹ̀lú ìyìn àti wíwá ojú rẹ̀ fún ètò tó ń bọ̀, nítorí pé ìwé Àìsáyà orí 20 ẹsẹ̀ 29 sọ pé, ṣùgbọ́n àwọn tó dúró de Olúwa yóò tún agbára wọn ṣe, wọn yóò fi ìyẹ́ fò bí idì, wọn yóò sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọn yóò rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Mo máa ń lo àkókò pẹ̀lú àdúrà nínú ẹ̀mí láti tún bátìrì ẹ̀mí mi ṣe. Lẹ́yìn tí mo bá lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí pẹ̀lú Ọlọ́run lọ́sàn-án àti lóru, kódà kí n tó bẹ̀rẹ̀ sí í wàásù, lọ́pọ̀ ìgbà ó ti máa ń bẹ̀rẹ̀ sí í ṣe iṣẹ́ ìyanu. Gbígba àdúrà nínú ẹ̀mí yóò kún ọ fún agbára, yóò sì ràn ọ́ lọ́wọ́ láti tẹ̀síwájú láti máa jò fún Ọlọ́run. Àwọn eṣinṣin kò fẹ́ràn kòkò gbígbóná nígbà tí kò bá tutù. Wàá rí tí wọ́n ń ṣeré níbẹ̀, àmọ́ ṣá, tí a bá dáná sí i, kò ṣeé súnmọ́ fún wọn. Wọn kì yóò súnmọ́ ibẹ̀ nítorí pé wọn kò lè fara da iná. Nígbà tí o bá ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́, ò ń gbé ara rẹ sínú iná. Ohunkóhun tó ní ìbáṣepọ̀ pẹ̀lú òkùnkùn kò lè dúró ní àyíká rẹ. Nígbà tí o bá ń gba àdúrà nínú ẹ̀mí, o máa ní agbára. Èyí yóò sì mú ọ jáfáfá nínú ẹ̀mí àti ìmọ̀lára rẹ. Bí o ṣe ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́, o ní àǹfààní sí àwọn àṣírí ní ọkàn Ọlọ́run, nítorí pé ẹ̀mí mímọ́ nìkan ni ó mọ àwọn àṣírí Ọlọ́run. Ibi Bíbélì kíkà wa ti òní sọ fún wa pé nípasẹ̀ ẹ̀mí mímọ́, a lè mọ àwọn ohun tí a ti fi fún wa lọ́fẹ̀ẹ́. Gbígbàdúrà nínú ẹ̀mí mímọ́ ló mú wa ní òye àwọn ohun wọ̀nyí. Àwọn àṣírí wọ̀nyí yóò ràn ọ́ lọ́wọ́ láti ní agbára nínú ẹ̀mí. Olùfẹ́, jẹ́ kí gbígba àdúrà nínú ẹ̀mí di àṣà rẹ. Tí o bá sì ti di àtúnbí ṣùgbọ́n o kò lè gbàdúrà nínú ẹ̀mí, béèrè fún ẹ̀bùn yìí lọ́wọ́ Ọlọ́run lónìí. Ka ìwé Kọ́ríńtì kínní orí 2 ẹsẹ̀ 10 dé 16. Bíbélì ní ọdún kan. Ìwé Jeremáyà orí 40
dé ẹ̀tàlélógójì. Kókó ìṣe: lo àkókò láti gbàdúrà nínú ẹ̀mí ní gbogbo ọjọ́. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣe orí ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín ọ̀run ṣíṣe orí ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀run ṣíṣe orí ìrìn sí 08045454551 kí ẹnìkan kó ké hallelujah.